àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Irohin Kayegbo òun ni mo mú wá fún yín láti ìkànnì Jígí Alára. Funmilayo Adesewo òun ni orúkọ mi. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìdàrúdàpọ̀ wáyé ní ìpínlẹ̀ Bayelsa bí ọmọdébìnrin ọdún 4 ṣe fẹ́ ọkùnrin ẹni ọdún 45. Ilé-ẹjọ́ ti ìpínlẹ̀ Kano ti jókòó lórí ẹ̀sùn tí wọ́n fi kan obìnrin ìyàwó ilé kan pé ó gún ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọkùnrin pa. Ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti tẹ àwọn 9 kan tí wọ́n jingiri nínú òwò títà àti rírà àwọn ọmọ léńjeléńje ní ìpínlẹ̀ Kano. Ọwọ́ tẹ awakọ̀ tí ó gún ọkùnrin kan ní Ìgò. Àwọn ọmọ ìyá kan náà méjì ni wọ́n gbẹ̀mí mì ní Lagos Beach nígbà tí wọ́n ń ṣàjọyọ̀ ọdún Kérésìmesì. Kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìdàrúdàpọ̀ wáyé ní ìpínlẹ̀ Bayelsa bí ọmọdébìnrin ọdún 4 kan ṣe fẹ́ ọkùnrin ẹni ọdún 54. Àwọn ènìyàn lágbègbè Àkédè ní ìjọba ìbílẹ̀ Sàgbámà ní ìpínlẹ̀ Bayelsa ni wọ́n ti wà nínú ìpòrúurú ọkàn báyìí bí ẹbí kan ṣe fi ọmọ wọn obìnrin ọmọ ọdún 4 fún ọkùnrin kan ẹni ọdún 54 láti fi ṣaya. Ọkùnrin náà tí orúkọ rẹ̀ jẹ́ Alàgbà Apos ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 26 oṣù kejìlá ọdún 2023. Àjọ kan tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọdé ní ìpínlẹ̀ náà ló ti lòdì sí ìsopọ̀ àwọn méjèèjì tí wọ́n sì ṣàlàyé pé irú ìgbéyàwó báyìí lòdì lábẹ́ òfin èyí tó ń rí sí ẹ̀tọ́ àwọn ọmọdé. Àjọ yìí wá ń ké sí ìjọba ìpínlẹ̀ náà àti àwọn iléeṣẹ́ aláàbò láti dìde ìwádìí tó lóòrìn àti láti lè yọ ọmọdébìnrin náà kúrò nínú ewu èyí tó wà. Ilé-ẹjọ́ ti ìpínlẹ̀ Kano ti jókòó lórí ẹ̀sùn tí wọ́n fi kan obìnrin ìyàwó ilé kan pé ó gún ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọkùnrin pa. Ilé-ẹjọ́ májísírèètì kan ní ìpínlẹ̀ Kano ní Ọjọ́rú ló ti jókòó lórí obìnrin kan ẹni ọdún 24 tí ó jẹ́ ìyàwó ilé Hafsat Suraju lórí ẹ̀sùn pé ó gún ọmọ ọ̀dọ̀ rẹ̀ Nafiu Afisu ẹni ọdún 38 pa. Àfúrásì ọ̀hún ló ń gbé ní Nguwa Uku Quarters ní ìpínlẹ̀ Kano. Ọlọ́pàá tí ó wọ́ lọ síwájú ilé-ẹjọ́ sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní 20 oṣù kejìlá ọdún 2023 níbi tí afurasí yìí ti pàdé àpòpọ̀ mọ́ Haruna Adamu láti ṣekú pa Nafiu.
lẹ́yìn èyí ni afurasí ọ̀hún wá sọ fún àwọn ẹbí ọmọkùnrin náà pé ó kú nípasẹ̀ iṣẹ́ abẹ èyí tí wọ́n ṣe fún un. Onídàájọ́ àgbà Hadiza Abdulrahman tó ń gbọ́ ẹjọ́ náà wá ní kí wọ́n fi afurasí náà sí ọ̀kan nínú àwọn ọgbà ẹ̀wọ̀n tó wà ní ìpínlẹ̀ náà. Ó wá sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 8 oṣù kìíní ọdún 2024. Ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti tẹ àwọn 9 kan tí wọ́n jingiri nínú owó títà àti ríra àwọn ọmọ léńjeléńje ní ìpínlẹ̀ Kánò. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kánò ni wọ́n ti mú àwọn afurasí 9 kan tí wọ́n jingiri nínú lílo ọmọdé ní ìlòkulò pẹ̀lú títà àti ríra wọn. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Usman Gumel ló fi léde ní ọjọ́rú ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ náà pé àwọn afurasí wọ̀nyí ni wọ́n sá lọ lẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ láabi wọn tán ní àwọn ìpínlẹ̀ bíi Kano, Bauchi, Gombe, Èkó, Delta, Anambra àti Imo. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní àwọn ọmọ 7 ni àwọn gbà lọ́wọ́ àwọn afurasí náà tí àwọn sì mú àwọn 9 tí wọ́n ń fọmọ ṣòwò láàrin ìpínlẹ̀ sí ìpínlẹ̀. Ó tẹ̀síwájú pé àwọn ọmọ tí àwọn gbà lọ́wọ́ wọn ní ọjọ́ orí wọn kò ju ọmọ ọdún 3 sí ọmọ ọdún 8 tí wọ́n sì ń ta ọ̀kọ̀ọ̀kan àwọn ọmọ náà ní ẹgbẹ̀rún lọ́nà 300 náírà tàbí ẹgbẹ̀rún lọ́nà 500 náírà lórí iye ọjọ́ orí wọn. Kọmíṣánná wa fi ń dá àwọn ènìyàn lójú pé àwọn ti gùn lé ọ̀nà tí ààbò yóò fi fìdí múlẹ̀ dọ̀yìndọ̀yìn. Ọwọ́ tẹ awakọ̀ kan tí ó gún ọkùnrin kan ní Ìgbò. Ọkùnrin kan tí ó jẹ́ ẹni 30 ọdún Francis Elijah ní ọjọ́rú ni wọ́n ti wọ́ wá síwájú ilé ẹjọ́ magistrate ní ìpínlẹ̀ Kaduna fún ẹ̀sùn pé ó gún ẹnìkan pẹ̀lú àfọ́kù ìgò. Ọlọ́pàá tó wọ́ lọ sí ilé ẹjọ́ Inspector Chidi Leo ló sọ fún ilé ẹjọ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ 26 oṣù kejìlá ní òpópónà Ahmad Bello ní ìpínlẹ̀ Kaduna. Ó ní afurasí náà ní ó gún Blessed David pẹ̀lú àkúfọ̀ ìgò ní orí àti ojú. Ó ní ọkùnrin náà ló ń na oníkẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ 3 kan tí ó sì gbìyànjú láti dá wọn dúró kí ó tó gún un ní ìgò. Àwọn ọmọ ìyá kan náà 2 ni wọ́n gbẹ̀mí mì ní Lagos Beach nígbà tí wọ́n ṣàjọyọ̀ ọdún Kérésìmesì. Ọmọ ọdún 26 Fẹ́mi Adégbóyèga àti ọmọ ọdún 23 Ìbùkún Adégbóyèga ni wọ́n rì sínú odò nígbà tí wọ́n ń wẹ̀ ní Ìbẹ̀sí Beach ní agbègbè Amúwò Ọ̀dọ̀fin ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ láabi yìí ló ṣẹlẹ̀ ní àyájọ́ ọjọ́ Kérésìmesì ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́. Àwọn olóògbé náà ni wọ́n ń wẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn kí ìjàmbá ọ̀hún tó wáyé. Wọ́n ní gbogbo ìlàkàkà wọn láti dóòlà ẹ̀mí àwọn ọmọ náà ló já sí pàbó. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀gbẹ́ni Benjamin Hundeyin fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tí ó sì ní wọ́n ti gba àwọn òmùwẹ̀ láti wá òkú àwọn ọmọ náà nígbà tí ìwádìí ń lọ lábẹ́nú. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Funmilayo Adesewo. Ká fi ire pàdé.